Mo ìbà àwọn lọ́balọ́ba, ìbà olóyèlóyè, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà Olúwalédùmarè ọba tó ní ilé ayé, tó dá ilé ayé, tó gbé òpó, òun ni òpó tó gbé ilé ayé dúró. Olúwalédùmarè mo ṣèbà ẹ́ lénìí. Mo ṣèbà àwọn gbárùmọ̀lẹ̀ ó ṣí ìlú Kárò-Jíre àti àwọn gbárùmọ̀lẹ̀ tó wà ń bẹ̀, ọ̀run ńlá tó wà ń bẹ̀. Mo ṣèbà lénìí. Ilé ayé ó gba ọgbọ́n, ẹ̀yin bàbá wa, ẹ̀yin kábíyèsí wa. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi pàrọwà fún gbogbo àwọn lọ́balọ́ba tó wà nílé Kárò-Jíre. Mo rí pé ẹ ti ń da ilẹ̀ Kárò-Jíre rú, àti ọwọ́ yín kẹ̀ ní gbogbo àwọn ọkùnrin ti gbọ́ wá. Àwọn ọba wa ní ọwọ́ àwọn ọba wa ló ti wọ́ wá, because wọ́n ti da ẹ sọ ilẹ̀ Kárò-Jíre di ilẹ̀ tí kò nǹkan tí ẹ ń gbá bí bọ́ọ̀lù. Ẹ mú ẹ̀sìn kìíní, ẹ gbá orí ẹ̀sìn kìíní, ẹ gbá mọ́ ti kejì, ẹ gbá ti kejì mọ́ ẹ̀sìn kejì, ẹ gbá mọ́ sí kẹta. Ilé ayé ẹ̀dìmọ̀ pé ilé ayé ipò tí position tí ẹ bá wà lénìí, nǹkan ló máa wà lọ́la. Ibẹ̀ náà ẹ máa padà dandan lè máa padà fílẹ̀ ni. Ẹ máa padà fílẹ̀ ni. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ìyẹn lọ́balọ́ba wa, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀, kì í ṣe kan tó dáa. Ìgbà tẹ́ bá bí pé torí pé wọ́n ti ìṣẹ̀ṣe ló fi jọba, ẹ wá kúrò ní orí ọba yẹn. Ìgbà tẹ́ wá dé ipò ìṣẹ̀ṣe yẹn, ẹ tó wá sọ bẹ̀ẹ̀dì pé torí pé ẹ ti dé ipò ìṣẹ̀ṣe, ẹ ti dé orí ọba, ẹ wá ṣe ìṣẹ̀ṣe, ẹ wá gba bíbọ̀. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Àmọye lọ́balọ́ba wa, àmọye àwọn ọba wa tó ti jẹ́ pé wọ́n ti àmọye ọba bíi 2 sí 3 wọ́n jí gbé l'Ondo State alone. Wọ́n jí ọba gbé l'Ondo State. Ṣé ayé àtijọ́ ṣé àgbọ́pọ̀ ó jí ọba gbé ni? Wọ́n jí ọba gbé èèwọ̀ rìsà. Torí pé ẹ ti kẹ̀yìn ṣó àwọn ẹ ti dalẹ̀. Ọba sí ọba máa ń dalẹ̀ ni ọba ń dalẹ̀. Mo gbọ́ nígbà kan pé wọ́n lọ jí adé ọba gbé. Láyé àwọn bàbá wa, ohun tó bẹ́ẹ̀ sọ lè wọ owó tí ẹ lọ́wọ́ bẹ ní. Ẹni bá wọ ibi tí ọba wọ ibi tó bá fi pọ̀ fẹ́lẹ́ gbogbo adé yẹn sọ ìfapòórá tó bá pàjẹ́ adé gidi tó bá pàdé kó hun. Ṣé o lè wọ inú ibi tó ti múra fọ́ba ni? O lè ṣe ni, wọ́n máa ká ẹ mọ́ bẹ́ẹ̀. But ó ti change ẹ̀ upside down torí ọ̀rọ̀ politics. Is it good? Ẹ mú gbogbo ẹ̀ dàrú, ẹ mú gbogbo ẹ̀ bàjẹ́, ẹ mú gbogbo ẹ̀ ṣe ṣe gẹ́mọ̀. Àwọn Yorùbá tó ń gbé Lógùn State, àwọn Yorùbá tó ń gbé ní ilẹ̀ Ògùn, ní Kwara, àwọn Yorùbá tó ń gbé ní wọ́n ní kọ́lẹ̀ ní Ìbàdàn. Ọkọ̀ jí ọba gbé náà ni. So ó yẹ kó máa jí ọba gbé. Kí ó rẹ̀ pẹ́ ọba tó dalẹ̀, ọba mi adarí jáde, abẹ́sí máa sọ̀rọ̀ ṣàkà. Is it good? Má torí ẹ̀sìn, ó ní ọba ló máa gba lórí ohun gbogbo. Àti ẹlẹ́sìn kìíní, àti ẹlẹ́sìn kejì, àti ẹlẹ́sìn kẹta, ọba ló máa gba lórí ohun gbogbo. Bọ̀ọ̀bà tó bá ẹ̀yin aládé tí ẹ bá ti ń ṣe èrò, tí ẹ bá ti ń sọ̀rọ̀ sí tí ẹ bá ti ń yọ ẹ̀sìn kan, ó wà kápẹ́bù ní ẹ̀ tí ẹ bá lè yọ mọ́yẹ ẹ̀sìn kan kúrò nínú ẹ̀sìn tó ń sí wọ́n sí. Wọ́n lè má sí ẹ̀sìn kan, àmọ́ pé ẹ̀sìn kan tó ẹ̀sìn olóòsìn kò sẹ́ni tó máa ti kí sáìsì pé òun sẹ́sìn yẹn. But má ju ẹ̀sìn kan kúrò ní kí nítorí pé wọ́n ló jọba lórí wọn lórí. Ẹni ọba tó bá ti ṣe bẹ́ẹ̀, ẹba yẹn ó yẹ pé ká lọ wo, ó jẹ́ pé ó ti ń la róṣì. Tó bá sọ pé ọba tó bá sọ pé ìṣẹ̀ṣe ló ń fẹ́, ó fẹ́ mùsùlùmí, irú ọba bẹ́ẹ̀ ń la róṣì. Irú ọba tó bá sọ pé òun fẹ́ ṣẹ̀ṣe, ó fẹ́ kìrìsìtẹ́nì, irú ọba bẹ́ẹ̀ ó ń la róṣì. Ó ńlá ní o. Bìkọ́ gbogbo àwọn ẹ̀sìn yìí, gbogbo wọn
gbogbo wọn ni Ọlọ́run ló dá bẹ́ẹ̀ pé wọ́n lọ́lọ́run tó dá wọn kọ́ bẹ́ẹ̀ pé wọ́n lọ́lọ́run tó dá wọn so o máa sọ pé bóyá kí o máa sọ pé kí èsì kan máa lọ ni that's why mo fi like Ọọ̀ni of Ifẹ̀ mo dey like ọba kan tí mo pọ́nlé láyé mi tí mo nílẹ̀ pọ́nlé òní kó pọ̀lọpọ̀lọ mo pọ́n bá ilé ọba mi ní kábíyèsí o bàbá mi kábíyèsí mo bá bàbá ilé o lè bá rí pátí ọba ṣé ọba bá lọ pátí anyhow ọba wa ẹ máa rí eré pátí ẹ máa rí ti pátí ẹ máa rí ní pátí ẹ máa rí tọ̀hún ní pátí ẹ máa rí ti pátí tí ẹ fi ṣe yín ni ẹ má bínú I'm so sorry for that ẹ má bínú kò yẹ kí kó máa lọ bá pátí káàkiri láyé àtijọ́ ọmọ sọ pé òun rí ẹnu òjì màmá òun rí ọmọ ọba ibi tó bá ti ń jẹun bọ̀ nísìnyí ọba ti ń jẹ ọba tí ọba máa gbà ẹ́ lọ́ba máa mú gúdà tó máa gé wine tó máa mú wine anyhow is it good? It's not good. Láyé àtijọ́ láyé àwọn bàbá mi sìn wọ́n ní bàbá mi ó ní àwọn orí ibi tí bàbá wọn tí bá ti jẹun ó ní ibi tó bá ti jẹun ìyàwó wọn náà kò rí agbára wà. And my great grandfather spent about 142 years, about 142 years only. Wọ́n sọ pé lò láyé, ó gbó tọ́, ó pẹ́ lórí oyè. Àwọn kó báyìí ló yẹ kó máa ṣẹlẹ̀ láwọn ọba, àwọn èdè ní oògùn bí àrùn ọ̀nà. Tó lọ pọ̀ fẹ́ lọ sí ẹgbẹ́ mọ́ sí gbọ́ ìṣkí wọn pọ̀ fẹ́ lọ sí ẹ̀dọ̀ ọba Benin àwọn ní afẹ́fẹ́ ló máa bá lọ ló máa débá débẹ̀ ó máa bá afẹ́fẹ́ débẹ̀ ni bọ̀ nísìí ọba mélòó ló ní irú kan bẹ́ẹ̀ ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́ ẹ fi ẹ̀sìn bàjẹ́ ẹ fi gbogbo ẹ̀ bàjẹ́ dojú gbogbo ẹ̀ kọlẹ̀ ẹ lọ tàtúnṣe ẹ̀yìn ọ̀nà ń dá ìjà láàrin ẹ̀sìn ẹlẹ́sìn kìíní sí ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kẹta ẹ̀yin ni ẹ̀yin lẹ́ kọ́ọ̀sẹ̀ bá pẹ́pẹ́ tí ẹ ti ṣe tẹ̀sí gbọ́ tí àwọn bíi àwọn àfáà mùsùlùmí mọ́ọ̀sì kìí ṣe gbogbo wọn o àwọn kan wà tó yẹ kó ń lọ́pọlọ ń ní ọgbọ́n ń lóye tó fi ń bá àwọn oníṣẹ̀ṣẹ̀ jà tó fi bá oníkìsẹ́ni jà ó yẹ kẹ́ ti sọ pé ẹ má ṣe náà àwa gbàtọ́ ẹgbẹ́ inú tọ́lótọ́ ẹ̀yin lẹ bá lórí ohun gbogbo bẹ́ẹ̀ lóòótọ́ ọmọ ṣe pè é nìyẹn tó bá pẹ́ ẹ̀ fẹ́ da gbogbo ẹ̀ bolẹ̀ ẹ̀ fẹ́ dojú gbogbo ẹ̀ bolẹ̀ ó yẹ kẹ́tì mọ̀ pé ẹ̀yin lẹ ba lórí gbogbo tí ẹ̀yin lè jọba lórí àfa sọ́ọ̀yì tẹ̀jọba lórí òṣèṣe tẹ̀jọba lórí kìrìsìtẹ́nì ẹ̀jọba lórí àti mùsùlùmí ó yẹ kẹ́ paná ẹ̀ ni tí ẹ bá mọ̀ pé ẹ lè ṣe ẹ kúrò lórí oyè tẹ́bà wà capable anybody tó wà mọ̀ pé òun wà capable yọ ọ̀pẹ ọ̀nà sílẹ̀ gbádé orí ẹ̀ sílẹ̀ kó tó pé òun wà capable láti ṣe òun wà capable ni ọba mi sí bàbá tó bá fẹ́ travel ó máa kó security tira ni security bẹ́ẹ̀ president ò lè lò á kò tira ni ọba bẹ́ẹ̀ ni ọba máa fi wọ́n fi kíníjọ wọ́n fi balógun ẹ̀tọ́ ẹgbọ́ business ló ṣe wọ́n fi ń jẹ balógun ẹni máa jẹ balógun gbọ́kọ̀ tó ṣẹlẹ̀ balógun máa fèsì ogun ni ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ má bà ìṣẹ̀ṣe jẹ́ ẹ má bà lè kárò ìjúre jẹ́ balógun àwọn tó ń pè ní balógun ẹ̀mù wọn ni àwọn tó ń jìjàgbara tó yẹ pé confam ni wọ́n àwọn pè ní balógun tó yẹ pé wọ́n bẹ̀rù jà ẹ̀mú gbogbo ẹ̀ dàrú ẹni tó yẹ kó ṣe ẹni tó wà ní tó ṣe kápẹ́tà ẹni tó rí kó ti fún wọn fún ilé owó ẹ máa lọ fi jẹ balógun ẹ máa lọ ẹni tó jẹ pé tó ṣe fọ́níṣọ̀ ẹ yẹ pé bricklayer ni tó yẹ pé kò ní oògùn kankan tàbí church tó yẹ pé ẹ máa pẹ́ máa rí owó ní àgbà lọ́wọ́ náà sí yín ẹ máa lọ fi jẹ balẹ̀ lẹ́sẹ̀ ẹ má ṣe báyìí náà ẹ má dà lóru ẹni tó tọ́ síbẹ̀ ẹ nígbè síbẹ̀ àwọn orúkọ báyìí
kò dáa ìtẹ́ ká jáwọ́ bẹ́ẹ̀ ẹ túraká yìí bàbá mi Ọọ̀ni mo ṣí fìlà lórí adé ẹ ṣe àtúnṣe ẹ̀yin mo mọ̀ pé ẹ lè pè gbogbo wọn kẹsà àtúnṣe ọba balóhun gbogbo ni òun jẹ́ ọba gbé ẹ má bà ilé káàrọ̀ jíire jẹ́ ẹ má dojú tì wá ọba kan ó ń lọ lọ́nà pẹ̀lú convoy ẹ̀ ọmọ gbogbo convoy yẹn ọmọ gbogbo ìbọn wọn fi tú gbogbo kíní pàtó máa wò òun pẹ̀lú ẹni tó ń jà lórí oyè má ṣe oyè ni ọba yìí kábíyèsí yìí Èkó ni kábíyèsí ń wá o láwọn àwọn lọ́balọ́ba kan ni jẹ́ kí mo fi àṣírí mo fi bó bẹ̀ yẹn ọ̀pá security ẹ̀ sorry ọ̀pá driver ẹ̀ kábíyèsí ti lọ láwọn àwọn tó escape gbàtọ́ máa délé tó sọ pé káwọn lọ sọ́dún lé pé wọ́n ti pa kábíyèsí tó ti kéde kó wà tó ti escape wọ́n ti bá kábíyèsí tó ti gbọ́ wọlé kíní báyìí tó ti wo owó ọ̀nà ẹni bá jọ pé èní là mú ọ̀la la máa mú èní máa pa ọ̀la lápá lẹ́sẹ̀ bí pòpòrò ọjọ́ náà irọ́ ni kábíyèsí ti délé ó ti gbéra ó ti disappear délé irú ọba bẹ́ẹ̀ lásọ pọ̀ ọba irú ọba bẹ́ẹ̀ lásọ pọ̀ ọba tẹ́kọ̀ọ́ lówó ni olówó náà wọ́n fún ní security ọgbà bọ̀ àwọn security yẹn ọmọ pé bàbá yìí ní oògùn tó bẹ́ẹ̀ ọmọ pé bàbá yìí ní oníkò tó bẹ́ẹ̀ kò tó wá jẹ́wọ́ agbára lọ́nà pé ọba lò irú ọba tó bá ti ní irú ẹ̀ kì í ṣọba o ẹ bá mi gbà sẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá ní ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ ọ̀dẹ̀ ni àbí ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó kò yí ó kò olú adémọ̀rì tó rán mi iṣẹ́ sí yín ó kò olú adémọ̀rì tó rán mi iṣẹ́ sí yín ẹlòmí ó lè sùn kó má jí mọ́ ọ̀rọ̀ tí mo sọ lé ní wọ́n pé irọ́ ni mo fi sọ ìran ọba ni mí náà ó lè dọ̀dọ̀ náà kémi náà jọba ọmọ ọba ni mí ó lè dọ̀dọ̀ lé ní kó sọ padé kàn mí tí n bá ìkàn tí mo sọ lé ní tí n bá ṣe irú ẹ̀ lọ́jọ́ wájú tí n bá ṣe ó kù mí náà tí n bá tẹ̀lé ó kù mí ó kò olúwa lẹ́gbàrí bọ̀tì ìrandíran mi mo mọ̀ pé mi ò ní ẹ́fà tàpá sí bìkọ́ ìrandíran mi ìṣẹ̀ṣe là ń ṣe awo là ń ṣe kò lè sí wa kọ̀kọ̀ sọ ọmọ bàbá mi kọ tó tẹ̀ gẹ̀rẹ̀ kó yẹ gẹ̀rẹ̀ kó ní inú kíní yẹn gbogbo àlà ń ṣe gbogbo àlà lè lọ wájú sí agbára ìmọ̀ràn eré àtìbùkún ajẹ́ ti gbogbo àwọn so jẹ́ kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yẹ ká wá àtúnṣe ẹ̀yẹ ká ṣàtúnṣe o because ilé ayé ó gbàgbé kò sẹ́ni tó máa mọ̀ kò sẹ́ni tó mọ̀ gbà tó máa kó láyé o kò sẹ́ni tó mọ̀ gbà tó ilé ayé tó wá tí a wá yìí tí a bá ṣe dáadáa a máa jèrè ẹ̀ tí a bá ṣe dáadáa a jèrè ẹ̀ o tí a bá ṣe dáadáa náà gbà tó bá kú tán ọmọ máa sọ̀rọ̀ ẹ lọ ni pé kábíyèsí ọba aládé ni ọba aládé ni ọba ìlú mi nísìnyí nígbà tó tún kúrò ní fámìlì mi tó ti lọ sẹ́dọ̀ fámìlì mi kò sí everybody ló ròyìn bàbá yẹn gbé ara kíkọjú ni gbé ara kíkọjú ní ọba yẹn báyọ̀ kò jẹ́ ara kíkọjú kọ́ ọ máa sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin kábíyèsí wa ẹ mọ̀ jù wá lọ bò ẹ má jẹ́ kí ìṣẹ̀ṣe bàjẹ́ má jẹ́ kí ìṣẹ̀ṣe parun torí pé ìdí tó fi jí yín gbé tó fi jí ajé yín gbé òun nítorí pé àbí tó fi lọ́wọ́ inú agbára yín ilé ẹgbẹ́ tó lọ jí kan bẹ́ẹ̀ òun torí pé ẹ ti dalẹ̀ ẹ má dalẹ̀ mọ́ lágbára ìdìmọ̀rì orí tí ẹ fi dádé náà kò ní ṣẹ́kù lójijì adé apẹ́ lórí èròkèrè apẹ́ lọ́wọ́ bàtà náà apẹ́ lẹ́sẹ̀ bí náà sí kíni ẹgbàrún náà àsìkìní apẹ́ lọ́rùn amọ́rùn ẹ ṣé mẹ́yìn bàbá mi so thank you very much sir God bless you eré àti ajẹ́ gbogbo ọ thank you sir God bless you ẹ ṣé o orí adé gbogbo ọ.